assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba gbogbo ìgbà, ọba ojoojúmọ́, ọba ọjọ́ gbogbo. Ìkẹ́ ìgẹ̀ kó máa bá aláyé lọ́run wa Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Orúkọ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí náà ni Sheikh Zakirullah, akọmọníkéwú àpótí ọ̀rọ̀. Allahu akbar. Èyí ni láti fi tó wa létí pé láti ìgbà tí àwẹ̀ Ramadan bá ti bẹ̀rẹ̀ títí tí ó fi parí láàmú mú wáàsí wá lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì Ria Entertainment. Kí ni wáàsí náà wà dálé lórí? Ìhà tí àṣà alẹ̀ wa kọ sí Islam àti ìhà tí Islam kọ sí àṣà alẹ̀ wa.